ẹ̀yin èèyàn àwọn àṣírí kan mọ̀ tó ti ń padà fojú hàn látàrí ìwádìí tó yè koro tó ń lọ lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà tán lọ gbà ní àhámọ́ àwọn agbésùnmọ̀mí ìyẹn ní oríire ní èrùkú ní ẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ ẹ tó wá gbọ́ o. ṣe rí ìṣẹ̀lẹ̀ àwọn olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ yìí ó jinlẹ̀ gan o ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ó ti ń tú lórí ìṣẹ̀lẹ̀ yìí kódà ṣe rí ibi táwọn èèyàn ò fọkàn sí gbogbo bẹ̀nẹ́ ti ń tọwọ́ bọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó ti ń jẹyọ lórí ìṣẹ̀lẹ̀ àwọn olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ yìí ẹ wo ẹ̀yin èèyàn ẹ mọ̀jà tanra wa o ẹ jẹ́ ká gbé òṣùbà káre fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà látàrí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe kódà lẹ́yìn ìgbà tí wọ́n gba àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ìtàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ wọ́n ní àìjọba pé ránsọ̀ ni wọ́n san nẹ́fì ráwọn ọmọ ìgbà wọ́n ní tí wọn ò bá san ránsọ̀ báwo ni ẹ ṣe lè rí àwọn olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ gbà ṣé ẹ rí lórí ìṣẹ̀lẹ̀ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀ àwọn ọmọ ológun ló fara káásá kódà tó jẹ́ pé ọ̀pọ̀ wọn ló jọ́lọ̀ nípè torí táwọn èèyàn tó ń sọ ńgbà náà ni pé ṣebí ìwé ìròyìn gbé jáde ńgbà yẹn pé àwọn agbésùnmọ̀mí wọ́n ti rí ìdúngbàwù oògùn olóró sí àyíká wọn débi pé àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà wọn ò fi nílé dọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀ ló ń béèrè nínú fọ́nrán tá a ṣe lọ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà yìí pé àwọn ọmọ yorùbá mẹ́ta tó wà ń bẹ̀ yìí páwọn fẹ́ rí àwòrán wọn sẹ́rin tó wà ń bẹ̀ ni pé ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí tó lọ sọsẹ́ yìí ìpele nípele ní ọ̀pọ̀ àwọn àṣírí yóò tún máa jẹyọ ṣùgbọ́n wọn ò fẹ́ gbà yín lákòókò ẹ jẹ́ ń sáré lọ síbi kókó ọ̀rọ̀ tọ́ ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé nǹkan òun yànnà náà tí wọ́n ṣàlàyé ẹ̀ tí ó yé yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akínkábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ sì ń wọlé ẹ bá wa tẹ follow button yín bẹ́ẹ̀ náà la wà ní YouTube Kúnlé Ìjẹ̀ṣà kẹ́ ẹ tẹ subscribe button yín náà ń bẹ̀ kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wa sórí ìkànnì wa àdéhùn wa náà la mú ṣẹ lórí ìkànnì wa ń bíbà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá wa yìí àmọ́ mo wá sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ tọ́ ẹ má jẹ́ ń dènà pẹ́nu o wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe àríṣẹ́mọ̀sí àgbà ọ̀lẹ́ni. ẹ wo fọ́nrán náà rèé iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi fọ́nrán kan síta fọ́nrán yìí ló ṣàlàyé gbogbo bí wọ́n ṣe sọ pírẹ́sàn wọn lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí yìí ṣùgbọ́n ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá rí fọ́nrán yìí ẹ mọ̀ pé gbogbo àwọn ikọ̀ ológun ẹlẹ́ṣọ́ ààbò pátápátá náà ṣiṣẹ́ papọ̀ lórí ìṣẹ̀lẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ yìí kódà tó fi dórí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àwọn àmọ̀tẹ́kùn ni o àwọn ìrù ẹkùn ni o gbogbo wọn náà sowọ́ papọ̀ mọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ ológun ojú òfurufú gbogbo wọn pátá tí wọ́n fi ríṣẹ́ ìṣèláṣeyọrí torí ọ̀pọ̀ èèyàn ló ń pariwo pé ransom níjọba àpapọ̀ san náà fi ráwọn ọmọ ìgbà kódà ọ̀pọ̀ àwọn ọmọ ológun ló fara káásá ǹjẹ́ yẹn ṣe ẹ̀ ti lè mọ̀ pé àwọn ọmọ ológun kan lórí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n jẹ́ Ọlọ́run nípè kó tó di pé ìjọba àpapọ̀ wọ́n wá gbé ìgbésẹ̀ akọni lórí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀mẹ́ pé gbàrà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àwọn ọmọ ológun kan ni wọ́n kọ́kọ́ dìde sí ọ̀rọ̀ yìí tẹ́ ń wá ọ̀nà láti kó àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ jáde lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí ṣùgbọ́n àwọn ọmọ ológun mẹ́ta ló jọ́lọ̀ nípè lórí ìgbésẹ̀ náà tẹ́ ẹ̀ bá gbàgbé ìròyìn kan jáde lórí ẹ̀rọ ayélujára tá a sì mú wá sórí ìkànnì pé wọ́n ní àwọn agbésùnmọ̀mí oògùn olóró ìbúgbàmù wọ́n ti fi yí gbogbo agbègbè wọn ká látàrí pé kí àwọn ọmọ ológun kẹ́ mọ́ lè súnmọ́ ọ̀dọ̀ wọn kẹ́ mọ́ lè wá kó àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní àkàtà wọn níbi tí wọ́n kó sí nínú igbó kódà nínú àwọn àmọ̀tẹ́kùn àwọn mẹ́ta jọ́lọ̀ nípè àwọn fìgìláńtẹ́ mẹ́fà àwọn náà jọ́lọ̀ nípè lórí ìgbésẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ yìí olóyè Sunday Ìgbòho àti àwọn ẹmẹ̀wà wọn àwọn náà ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ kódà tó jẹ́ pé àwọn nǹkan gan wọ́n padà fara kó ọta látàrí iṣẹ́ táwọn agbésùnmọ̀mí tẹ́ tó wá sọ látàrí ìgbésẹ̀ tí olóyè Sunday Ìgbòho gbé yìí kódà orúkọ wọn ti wọnú ìwé ìtàn nílẹ̀ Yorùbá kò wá sí bá ṣe máa rántí ìṣẹ̀lẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ bá ṣe ní máa rántí ìgbésẹ̀ tí olóyè Sunday àti àwọn ẹmẹ̀wà wọn gbé ìyẹn ìrù ẹkùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àtàwọn àmọ̀tẹ́kùn kódà àwọn gánṣẹ́ ti jáde wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà látàrí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àtọgbọ́n tí wọ́n dá tẹ́ fi rí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. inú ìṣẹ̀lẹ̀ ni Lieutenant F.A. Isaac
ló ti pàdánù ẹ̀mí ẹ̀. Ara àwọn ọmọ ológun tẹ́ ń sa ipá láti gba àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Kódà wọ́n ó fi àwòrán ọmọ ológun yìí wọ́n ó fi síbẹ̀rẹ̀ fọ́nrán yìí látàrí bí àwọn akẹgbẹ́ ẹ̀ bí wọ́n ṣe gbé sáàrin lórí ọ̀kadà. Kódà ẹsẹ̀ wọ́n dè mọ́ ọ̀kadà ni wọ́n gbé sáàrin torí ó ti jọ́lọ̀ nípè nínú ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀bẹ̀ wa sí ìjọba àpapọ̀ ni pé lórí ọ̀rọ̀ Naftana FA Isaac kán bá wa gbégbèsè lórí àwọn fámìlì wọn kí ìyà má ṣe jẹ wọ́n torí iṣẹ́ takuntakun ni wọ́n ṣe torí wọ́n fẹ̀mí wọn lélẹ̀ látàrí ìgbésẹ̀ pé káwọn sá lè ráwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ gbà. Kódà ìwádìí tó jẹ́ kó yé wa pé látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí àwọn agbésùnmọ̀mí tẹ́ ti gbé àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ìwọ̀gbé pé àtìgbà náà làwọn ọmọ ológun kan náà ti wà nínú igbó tí wọn ò kúrò nínú igbó tí wọ́n sáde gbogbo bíi tí àwọn agbésùnmọ̀mí tẹ́ lè kó àwọn ọmọ gbà tí wọ́n ò fi bọ́ sí òkèrè tí wọn ò fi ní rí wọn gbà. Wọ́n dé gbogbo ẹ̀ pa, wọ́n yí gbogbo agbègbè wọn náà yí wọn ká. Wípé àwọn ọmọ ológun kan ibẹ̀ náà wà tí òòrùn ń pa wọ́n tí òjò ń pa wọ́n nínú igbó yìí. Torí náà àwọn ológun wa ẹ jẹ́ ká gbé dánsákì fún wọn. Wọ́n ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ yìí o, pàápàá jùlọ lórí àwọn ìjọba wa ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn náà gbégbèsẹ̀. Adúpẹ́ lọ́wọ́ wọn, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àfògo fún Ọlọ́run tó jẹ́ kí gbogbo ẹ̀ kó padà já sáyọ̀. Tọ́ fọ́nrán kan ló tún wá ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n fọ́nrán yìí fọ́nrán ayọ̀ ni lórí ọ̀rọ̀ ọkọ ìyá pírísípà tí wọ́n gbé mọ́ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́. Wọ́n fi ìdùnnú àtayọ̀ wọ́n fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nílé ìjọsìn lánàá. Kódà ọ̀pọ̀ èèyàn ló nẹ́jọjọ fọwọ́sowọ́ papọ̀ tẹ́yìn lọ́n lógo. Mo tó ní kí n fi èyí kí n fi sí gbogbo àwọn ọmọ Yorùbá kí n fi sí wa níyè àti gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá. Ẹ má túra sílẹ̀ o. Ẹ má gbàgbé pé àwọn agbésùnmọ̀mí tó wá ṣọṣẹ́ ní oríire ní Ẹ̀sẹ̀lẹ̀ kì í ṣàwọn nìkan ló ń ṣiṣẹ́ yìí o. Ẹ jẹ́ kí ètò ààbò kó kójú òṣùwọ̀n nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ìrù ẹkùn ní Àmọ̀tẹ́kùn ní àtàwọn ẹgbẹ́ míì ẹ fìfẹ́ bára yín lò ká lè jọjọ ṣiṣẹ́ papọ̀ ká lè ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ kan náà ti ń ṣẹlẹ̀ sẹ́yìn kó tó di pé ìṣẹ̀lẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ yìí tó ṣẹlẹ̀ ní oríire. Ṣé ẹ gbàgbé ní ìpínlẹ̀ Ondo? Kódà ní Ọ̀yọ́ gan wọ́n ti ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Ondo tẹ́ gbá àwọn èèyàn wọgbó tẹ́ ń gbowó ribiribi. Kódà wọ́n gbé àwọn ọba kan wọgbó ọ̀pọ̀ ọba náà lẹ̀mí ẹ̀ lọ sí. Bẹ́ẹ̀ náà ní lẹ́kìtì náà. Ẹ jẹ́ kí ètò ààbò kó jẹ wá lógún nílẹ̀ Yorùbá. Kí àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa kí wọ́n tó gbégbèsè bí akọni lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí tó ń ṣọṣẹ́ kánlẹ̀ Yorùbá. Torí àwọn ibì kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn tó wà ń bẹ̀ inú fo àyàfo ní fi ń gbé bẹ́ẹ̀. Kódà ọ̀rọ̀ wọn ó ti dàbí ikú tó ń pojú gbà ẹni tó jẹ́ pé òwe ló ń pa fún ni. Torí náà ẹ jẹ́ ká múra gírí. Mo sì fi àkókò mú kí gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò pátá nílẹ̀ Yorùbá fún iṣẹ́ takuntakun táwọn náà ń ṣe. Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́, wọn ò ní fi ẹ̀jẹ̀ wọn tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ire lójú gbogbo wa ò mọ rí o, ojú wa ò ní rí bí o. Inú mi dùn fún iṣẹ́ takuntakun tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá àtàwọn ọdẹ àtàwọn Àmọ̀tẹ́kùn ìrù ẹkùn. Inú mi dùn sí ìgbésẹ̀ táwọn náà gbé. Ilé tẹ̀yìn náà kò ní pasán. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká dá dúró bíbá iná. Bó bá tó ṣe ń lọ àtọ̀mọ̀ kàn sí lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ sá máa tẹ follow button yín kẹ́tàn lè máa jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wa lórí ìkànnì wa. Ẹ wo àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o. A ní bọ́ sọ́wọ́ agbéniwọgbó. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.